máa wáyé ọkùnrin o first time lérè tí máa wá wá o ó dẹ̀ máa fẹ́ dùn mí mi ì dẹ̀ lára àṣedàmù kan tí mo fẹ́ ṣe fẹ́ nìkankan mo dẹ̀ ṣe wáyé mo ṣe tó baby báwo ni má bí wà ókè o mo ní kí n sáré bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì ṣùgbọ́n origin náà ló sọ. origin bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì. ok ẹ ṣe ṣé mo lè rí cup. cup ok. gbàjẹ́ bẹ́ẹ̀ ṣe mo gbọ́dọ̀ tọ́jú ẹ̀ ìwọ náà ń ṣe ọmọ bẹ́ẹ̀. àbí náà. mo wá ń pè ẹ́ pé kó wá ìwọ náà o ti rí nsìn. ẹ wo kọ́ ló ń ṣàánú mọ́ ẹni tí social media ó máa ń bè mí lẹ́rù so. èmi náà ń ṣèyàn burúkú ayé ti gbẹgẹ́. ìwọ gan èmi gan rí kó máa dùn ọlọ́run. stop now ló dé. èrò ni wá o ògbéré ló máa bá mi ṣe lónìí o ògbéré ló máa bá mi ṣe má sọ fún mi pé wàá dẹ̀ bẹ́mi náà lákọ. kí lẹ mí. èmi. ẹ ní sùúrù ara yín kàn ṣe kí ló ṣẹlẹ̀ farabalẹ̀. tí mo mí báwo. tí kò ṣe pé ti fògùn sí ẹ̀kọ́kọ́ mi. gbogbo eléyìí abẹ́ èmi gan mo dẹrùn. ṣáà ó yá gbà. jẹ́ ká wọlé já máa wọlé. just like that kí ló ṣẹlẹ̀. bébí báwo ló ṣe ń ṣe báyìí. rọ́ọ̀nù. ajá máa lọ nú ilé sẹ̀. lọ sínú ilé báwo first time lélẹ̀ náà báwo lẹ́yìn ṣe báyìí. first time tá a máa ríra lélẹ̀ náà. first time báwo pé kíní ìgbà tó kì í ṣe ọmọdé àwọn ọmọ kéékèèké náà wá ń sọrú yẹn fún first time báwo nìṣó nù. ẹ stop ẹ jàre nìṣó báwo àkọ́kọ́ náà mi ṣe wáyé kókó má dà pé bóyá mo kàn ń gbowó yín látijọ́ yìí ló jẹ́ kí n yọjú sí i mo ṣe period lọ́wọ́ mo ṣe wáyé so sọ máa mo ṣe period. ká ìjàre aláwàdà. ẹ stop báwo máa ṣe máa sọ mi ò ṣàwàdà náà. àwàdà báwo. ayé mi tèmi bá mi. jáwọlé má ṣe bẹ́ẹ̀. ẹ jẹ́ ká jókòó síbi ká máa sọ̀rọ̀ náà so. jókòó báwo kò dá báyìí o tí wàá bí gan òun pè mí mo ń sẹ́ǹdì nǹkan sí ẹ yé báyìí kó tó máa bọ̀ mo ṣáà sẹ́ǹdì owó mọ́tò sí ẹ ẹ tiẹ̀ máa fi kíní ìrora yín tó bá jẹ́wọ́ ni ìwọ lọkùnrin kó jẹ́ mi lóbìnrin kí n máa sọ gbórú nǹkan báyìí ṣó máa dùn mẹ́nu bébì má ṣe bẹ́ẹ̀ já máa lọ nílé. ẹ ní sùúrù ẹ stop ẹ tó bá jẹ́ rẹ ní kẹ́ ẹ stop èwo ní gbogbo ilé ṣe fẹ́ rape mi ni àbá fífa gidi mú mi lóòótọ́ first time nílé náà first time lélẹ̀ náà ẹ tẹ̀ máa kọ́kọ́ ṣe mí lálejò ká jọ sọ̀rọ̀ ká jọ jí. ṣé mo ti ṣe é lálejò mo rọrí jìn ká ṣẹ̀ṣẹ̀ wọlé ká tó ṣe pé kíni ni. má ṣe báyìí ó dà jò. ẹ stop ẹ stop. jò ara mi ti kún ju gbogbo eléyìí lọ. ara yín ti kún. jẹun kọ́kọ́ tilẹ̀kùn lẹ́yìn náà. ẹ má ṣe nílé wọ́n nílẹ̀kùn tẹ̀ ń tì bá má pariwo. kí ni má pariwo pé fẹ́ rèpù mi kí ló dé. rèpù ẹ bá báwo lè ṣe tilẹ̀kùn. ìyẹn ní mi ìbáyọ̀ ṣe láyé rèpù obìnrin àjọ ń sọ̀rọ̀ ni ṣé wọ́n tó wá mi wá bí òmò poko ló wá dùn ni má máa ṣe báyìí oko ló wá dùn bí má ṣe báyìí náà mú láìkí ẹjọ́ ó dà jọjọ ṣé kí n dọ̀bálẹ̀ fún ẹ má báwo lè ṣe máa. ayé mi tèmi bá mi. ẹ stop ẹ jàre èwo ni àdẹ́bá yín sọ èdè ń múra kankan kí ló ṣẹlẹ̀ first time lélẹ̀ mi ò lè ṣe anything mo sọ pé mo ń ṣe period ṣé fẹ́ bá mi sùn pẹ̀lú period ni. ó yá jẹun wá wò jẹun wá. kí lẹ̀ ń wo ẹ stop ẹ jàre èwo ni. wáyé tó ń ṣe báyìí náà kò dá báyìí náà. kí ni nǹkan tí mo ṣe ẹ stop ẹ náà. kí o stop kí ni irú ọ̀rọ̀ wo ló. stop it now mi ò láì. nìṣónúlé nìṣónúlé. ẹ stop now. kí ni ó mọ etí mo bá ń tiẹ̀ kọ́kọ́ bá ń gbé ó yá nìṣónúlé nìṣónúlé bá ń gbé àwọn ilé eré wò nìyẹn ṣó yìí sì ní. ẹ ra bí ọkùnrin fún kódó mi ni àbí báwo kí lẹ fẹ́
fẹ́ kí n ṣe mo fẹ́ rí mẹ́sẹ̀gì yẹn ní comment section. ọ̀tọ̀ ló bá tèmi jẹ́ mo tán sá lọ lé wọn. pẹ́pẹ́kẹ́ lẹ́pẹ́kẹ́ lóhùn agogo bódìbá bódìṣẹ́ lóhùn arére òròkìlà wa TV lọ́gbọ́dé ẹ má pẹ́ gbóhùn mi mo gbére ládé aráalé èrò ọ̀nà ẹ mọ́ bò wá gbóhùn mi èmi àpèkẹ́ àjọbàtà mọ̀dé ọmọ bàálù ràwọ̀ ìjẹ́ ti gbọ́ nípa TV ìdógbòde òròkìlà wa TV òun lọ́gbòde òun là ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀tún yáyá ẹ̀tún kiri wá kẹ́ẹ̀yà lọ sí òròkìlà wa TV kẹwàá gbádùn àwa kò sí ohun tẹ́ ẹ fẹ́ tí ò sí mbẹ́ gbogbo ẹ̀ níbẹ̀ mbẹ́ pátápátá àṣà wa ní ìṣe wa ní bó ṣe yẹ ká máa ṣe gbogbo ẹ̀ níbẹ̀ mbẹ́ pátápátá Àpèkẹ́ ògbó ní sọ bẹ́ẹ̀ ọjà rẹ̀ Àpèkẹ́ ògbó lọ sọ bẹ́ẹ̀ wọn ìwé òwì kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín ẹ̀yin olólùfẹ́ àwa kò ní tán lọ́wọ́ yín.